kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì mú kí wọ́n pa bó jẹ́jẹ́ ṣe rí mú kẹ́yìn ìyá mú kẹ́yìn bàbá mú kí ẹ̀gbọ́n mú kí àbúrò èmi ọmọ yín náà ní olólùfẹ́ yín ayé ọpẹ́ yọ ṣe yọ lọ́dọ̀ títí yín náà Ìjẹ̀bú ṣe bẹ́ẹ̀ o Ìjẹ̀bú ṣe bẹ́ẹ̀ ijó ló bá délé ni o Ìjẹ̀bú ṣe bẹ́ẹ̀ àwa Ìjẹ̀bú ṣe bẹ́ẹ̀ o Ìjẹ̀bú ti ṣe bẹ́ẹ̀. Mo kí wa lẹ́ẹ̀kan sí wípé a kò bójú ọjọ́ ṣeré ẹ̀yin bàbá ẹ̀gbọ́n àti àbúrò ní ẹ̀ẹ̀kan sí a ṣe bẹ́ẹ̀ Ìjẹ̀bú ti ṣe bẹ́ẹ̀ kó tó di pé àwọn inú agbami ètò ẹ jẹ́ ká kọ́kọ́ gbé àwọn nǹkan wo àwọn ìrírí ayé wo àwọn nǹkan wo ló ń ṣẹlẹ̀ láàrin ayé nínú ayé ẹ jẹ́ ká kọ́kọ́ sáré wo bíi méjì nínú wọn ká tó wọ Ìjẹ̀bú ṣe bẹ́ẹ̀ Ìjẹ̀bú ló ṣe bẹ́ẹ̀ a ti kó ẹgba a ti yọ ẹgba lọ́tún lósì ṣáà yọ ẹgba ká yọ kòbókò àti yọ kòbókò àti yọ tí wọ́n fọ ẹ̀rọ ẹ bá wo wọ́n Jẹ̀bú wọ́n Jẹ̀bú máa ń lépè lẹ̀ ra lé lẹ́nà ojú ká lépè lẹ̀rọ ra lé lẹ́nà ó kọjá bẹ́ẹ̀ ẹ má jẹ́ ń gbà mí láyè jẹ́ nípa ń gbà mí lákòókò rárá nínú rush ń fọ́ ká sáré ṣe torí ń bízì yìí ya ẹ jẹ́ ká sáré lọ́wọ́ kan let's go there. Yeah. Mad girl in desert. Yeah. Desert, Vicky. Desert. Oh, God, come here. Yeah, we are. Desert, Vicky. Yeah. This story long, Gisha. I see black and old this image in the phone of the car. Look at that again. You can't go to a guy and the coast to the phone. Yeah, my dear. Hey, I'm Sudan. That's for you. Minka infodi money. So land hindi done. Ini wabchip na na mobile. Jo noti porto as may bija oka. Odi orang kadevia soro. Kalau kadevia soro. Milan hindi ay ka. Chipin buliaro. Jo de. I saw this video this morning and tears rolled from my eyes. Has it gotten to this that children had to eat eba with only water? Because this is water. If you have your children in the boarding school, please, you guys need to check up on them. And the schools, you just don't have to do this. How can children be eating with only water like this? This is heartbreaking. I just want you guys to watch. This is heartbreaking. This is heartbreaking. And please, let us use this Christmas festive period to help people who are in need. Anybody that is around you, please check up on them and make sure at least that they have something to eat this Christmas. You will not help everybody, but at least 1-2 people will go a long way. Honestly, this is very, very heartbreaking. May the Lord save us. May the Lord save us. May the Lord save us. Wow. Chapter 7, Part B, Section 275 of Nigeria Constitution stated that Sharia should be established if a state requires it. Now, I'm going to interpret it for you. For a state to require it, the state government must require it. The state government must pass a law to establish it. So, if the Southwest states and leaders are not requesting for Sharia courts, please, what right do you have as the Sultan of Sokoto from the north to be daring our governor? Yoruba people, it is time to shine your eyes. Open it wide. I could know my Ekiti people. Don't be yín dá ẹ máa gbé Sharia law ẹ máa gbé bọ̀. Ṣé mọ̀ pé àpariwo actions speak louder than voice. You will tell us why you want to take it to Ekiti, my state. You will tell us the constitutional and legal framework, that jurisdiction that you have, and what you want to use to back this alien culture that you want to bring to Ekiti state. These people living in Ekiti that are pushing for this agenda, they are not indigenous. I want to wá láti Kogi state. Wọ́n rántí àwọn most àwọn tó ń jẹ́ ìmáàmù gbà yẹn, trace their lineage. Ẹ̀rọ máa rí mọ̀ pé àwọn tó ti pẹ́ díẹ̀ tán fúnlẹ̀ táwọn náà ti gbọ́ Yorùbá tán sọ di ìmáàmù gbà yẹn. Táwọn ń sọ pé àwa tá jẹ́ indigenous o káwọn náà ṣe Muslim.
These are the people pushing for this rubbish. The fact that we have more than 96% Christian in Ekiti, that does not make Ekiti State a Christian state. Ekiti is not a Christian or Muslim state. No. Ilẹ̀ òòṣà nílẹ̀ Ekiti. Ilẹ̀ àwọn irúnmọlẹ̀ ẹ fẹ́ gbé Sharia wá. Níbo? Igede is home to Ọ̀ṣun. Ìré ni ìlú Ògún. Ado is the home of Ifá. You don't know? Brother, we are expecting all of you and your Sultan to take this matter to court. If you want to toe the civil line, we are ready for you. And if it is another way, trust me, the good people of Ekiti are ready to defend their land. The law that outrightly back it up for you to bring Sharia to a state without the requirement by the state government and the majority of the people, you will explain it, yes, to the good people of Ekiti State. You will explain why you think the Sharia court is above the Supreme Court of this country. And gbogbo ẹ̀yin ọmọ àlè tẹ́ ti gbowó lọ́wọ́ àràbù, ó dàbí pé orí yín ti dàrú. You better return whatever you have collected and forget about the favour they promise you. Because we the ọmọlúwàbí will never allow you to turn Yoruba land to Sudan and Somalia. Ànírú ogun nílẹ̀ yìí. I'm telling you, because that is what you want. Ogun ò dẹ̀ ní ṣẹlẹ̀. Lastly, let me tell the northern people that freedom is coming for all in this country. Western. Tí wọ́n ti da gbogbo wa pọ̀ mọ́ra. A wá wo Donald Trump, ẹni tó ń ṣe burúkú, inú aburú ni ire wà o. Inú ire a lè rí aburú ńbẹ̀ náà. Ohun lèyí tó ṣẹlẹ̀ yìí. Donald Trump ó bá wa dá sọ̀rọ̀ yìí. Ó bá wa Ogun State. Brother wa náà. Àwọn náà fọwọ́ tì. Governor Dapo Abiodun. Ọmọ wọn ní Ìpẹ̀rù. Ó ti bá wọn dá sọ̀rọ̀ yìí. Òun àti Donald Trump, wọ́n ti jọ pera wọn. Wọ́n ti jọ fọwọ́ lúwọ̀wọ́. Wọ́n ti jọ ṣe wà lórí ọ̀rọ̀ kiri. Ẹ jẹ́ kí n sọ wọ́n, ẹ má jẹ́ kó ní ọ̀rọ̀ kan gbọ́ lórí ọ̀rọ̀ Sharia. Ọmọ Ọlọ́run má ṣe Sharia wọn. Ọlọ́run má ṣe Sharia wọn. Sharia ti dé Sharia. Ọlọ́run má dá Sharia wọn. Àsìkò má dá Sharia wọn ti dé. Wọ́n lè ṣerun kúrò, wọ́n lè mú jẹ. Irọ́ ń pa. Irọ́ ń ṣe kiri, irọ́ ń pọ̀. Donald Trump, ó ti bá ẹni dá sọ̀rọ̀ Sharia. Ẹ gbọ́ tàbí ẹ dáhùn. Ẹ dáhùn tàbí ṣé ń gbọ́. Kẹ́ ẹ gbọ́. Ẹ má gbé jáde. Kẹ́ mọ́ fẹ́ mi lè sọ̀rọ̀. Kí n bá sọ̀rọ̀ ṣì máa mẹ́rin mi wá. Ẹ̀rì máa jẹ́ mí nìṣó. Ohun èmi fi máa ń sọ̀rọ̀. Donald Trump ti ṣe kiri. Ó ti bá ẹni dá sọ̀rọ̀ Sharia. Ó ti bá ẹni dá sí. Bọ́n ṣe ń ṣeré, bẹ́ẹ̀ ṣe máa ṣe wọ́n rè. Ó sọ̀rọ̀. Kó tó dìbò máa kọ́ lọ́rí irun Donald Trump ro ń sọ lórí ọ̀rọ̀ Sharia. Ó ti kàn. Ìwé náà ti kàn, tí mú ìwé dọ́dọ̀ rẹ̀. Ó jẹ́ pé dídán wọn lórí. Àwọn lọ́balọ́ba, àwọn ìjòyè níjòyè. Ó pè wọ́n o. Ó sọ lójú wọn kòròkòrò. Ṣẹ́rù ẹ má ti gbọ́. Ṣẹ́rù ẹ má ti gbọ́ fọ iye tíṣà ó nàjẹ́ tàbí iye tíṣà kú tàbí iye tíṣà ń kà. Tí máa gbé wá wẹ́n. Ká má jọ fojú wò. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbọ́ Ọ̀rúnbọ̀dà mi kọ́kọ́ sọ̀rọ̀. Ọ̀rúnbọ̀dà mi ni governor. Kọ́kọ́ sọ. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ níbẹ̀. Ní ìgbà rẹ̀ náà kòkò kan rí fọ pápá ń gbé wọlé. Ṣé n fẹ́ fi rán wọn ní tí ọwọ́n rí mi kọ́kọ́ gbé wá yẹn. Gbogbo àwọn fídíò tá a wò yẹn. Kẹ́ wá wò láti 100 years tí mo ti sọ yẹn. Wípé kí la benefit nínú gbogbo nǹkan tó ń ṣe. Àtìgbà tó ti gbé ẹ̀sìn wá láti day one títí di bá ṣe wà yìí. Bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, ìbẹ́yìn ṣe ń wo program yìí lọ́wọ́lọ́wọ́. Àwọn èèyàn ń kú nínú desert. Ẹ lè bá òyìnbó ń bẹ̀. Dúdú yìí ni. Gbogbo dúdú tẹ̀dẹ̀ rí ní ọ̀nà yẹn. Tẹ bá kó wọn kalẹ̀, mi ò fi bá ẹ̀sìn kankan jẹ́. Bóyá lè máa rí Christian tó máa jẹ́ 10% nínú wọn ni. Gbogbo àwọn Muslim country ẹ kó gbogbo wọn papọ̀, gbogbo àwọn tó wà lọ́nà yẹn. Ṣé gbóhùn ọmọ Yorùbá ẹ rewind ẹ̀. Ṣé gbóhùn ọmọ Yorùbá níbi tí mọ́tò ti bàjẹ́ nínú desert
níbi tí ọmọbìnrin kan tí yẹn yìí ti ń ṣe ṣẹlẹ̀ àmọ́ mi ṣẹlẹ̀ àdájú bí kọ́kọ́ tí mọ̀ ibi tó ń lọ inú wọn ìdùn wípé wọ́n yìí ní dátà tí ayé sì fi ń rí wọn tán yìí lè fi sáré ṣe nǹkan kan wọ́n ṣe é púpọ̀ ń sìn bọ̀ tó ń bá ṣe bẹ́ẹ̀ náà báwo làwa náà ṣe fẹ́ rí irú nǹkan tó ń go through irú nǹkan tó ń lọ irú nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn nínú ibi tó ń wà yẹn mo máa gbóhùn àwọn Yorùbá kan wà níbẹ̀ tó ń sọ̀rọ̀ pé mo ti gbàgbé nǹkan tó ń sọ bọ̀ níbi tọ́mọ yẹn tó ti ń ṣe báyìí tó ti ń ṣe bákan bákan ṣá ṣẹ́rí àtàn ṣe ní ọ̀nà nínú ọ̀tìlọ́hùn tí ò gbé wọn tí ò gbé àwa náà tán fi tiwọn tán fi ń kó bá wa ṣeré àwa ní gbogbo àwọn Fúlàní gbogbo àwọn apààyàn gbogbo everything ló wà ní ẹ̀ fi túnlù ṣe lẹ́ẹ̀ fi pèsè iṣẹ́ lẹ́ẹ̀ fi pèsè school lẹ́ẹ̀ fi ṣe nǹkan tó bẹ́gbẹ́ mú tó bàtà tí Saudi gan fẹ́ wọ̀ sẹ̀sẹ̀ túlẹ̀ ń gbé yìnbọn ṣàfẹ́ dá gbogbo èèyàn sọ dá tọrọ bára ṣá ó dẹ̀ ti ń ṣe wò ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ̀mí ti ń lo gbé ẹ̀mí o àdàbà mi mọ́ ẹ̀mí yẹn ti ń gbé mi lọ mo ti ń wọnú ẹ̀mí mo ti ń wọnú ọ̀rọ̀ lọ ẹ jẹ́ kí n dá dúró bẹ́ẹ̀ yẹn ẹ̀wọ̀n mi ìyà tí mímọ́ sí mi lára ẹ jẹ́ kí n dá dúró bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí n lọ gbé fídíò tí mo fẹ́ gbé wá ẹ jẹ́ kí n lọ gbé wá now let's go there ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan sí wọn ní bọ́dà mi sọ gọ́vnà sọ kó tó dífọ̀ mọ́ àgbẹ̀ ti olórí oko pátápátá ti bọ́dẹ̀dà àgbáyé fanáì fọpọlùkálùkù pàdánù rẹ̀ kí n tó gbéyẹ̀wò àjẹ́ ká kọ́kọ́ gbọ́ràn fọ bọ́dà ẹni ń rò ń sọ wọn etí wẹ́ mélòó kẹ́hìn fi ń gbọ́ kẹ́hìn fi ti ń gbọ́ òkúta kábọ̀rọ̀ ìkànnì méjèèjì yẹn kò sókúta ká mọ́ máa fọ́kúta mọ́ ẹnu pọ̀lọ kọ́pọ̀lọ wọn kó lè ṣiṣẹ́ kó lè gbọ́tayé má gbọ́tọ̀run kí wọn lè là gbọ́tayé bá ń fa etí wọn wọ́n ń sọ yìí kẹ́ ń fa etí wọn ọ̀rọ̀ ọmọ ilé tí ń jẹ́ kẹ́ ń gbọ́ ọ̀rọ̀ ẹwà gbọ́rọ̀ ó yá níbẹ̀. ìpínlẹ̀ Ògùn pátápátá tó ń ti ọ̀rọ̀ ìkìlọ̀ wípé kí ẹnikẹ́ni má ṣe lọ́wọ́ láti ṣe àtìlẹ́yìn fún àwọn ènìyàn kan tí wọ́n ń pè fún kíkọ́ ilé ẹjọ́ Sharia èyí tí wọ́n ní wọ́n ń gbà lérò láti kọ́ àwọn ilé ẹjọ́ Sharia ọ̀hún sí àwọn ìpínlẹ̀ tí ń bẹ lápá gúúsù ìwọ̀ oòrùn ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n ní yóò dé ìpínlẹ̀ Ògùn gómìnà ìpínlẹ̀ Ògùn Dapo Abiodun eléyìí tó fi ọ̀rọ̀ náà léde sọ di mímọ̀ wípé kò sí nǹkan tó ń jẹ́ ilé ẹjọ́ Sharia ní ìpínlẹ̀ Ògùn látàrí wípé àwọn ènìyàn tí wọ́n gbà á lérò náà wọ́n rí wọn gẹ́gẹ́ bí àwọn oníjàǹdùkú ẹlẹ́sìn àwọn tí wọ́n fẹ́ fi ẹ̀sìn láti lò mọ́ òfin kí wọ́n fi dàbàrú ètò ìjọba àti láti máa mú orí èèyàn méjì papọ̀ ní ìpínlẹ̀ Ògùn àti lápá gúúsù ìwọ̀ oòrùn wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ èyí tó tẹnu gómìnà ìpínlẹ̀ Ògùn Dapo Abiodun jáde lásìkò tó ń bá àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn sọ̀rọ̀ nílùú Abẹ́òkúta ó ní lákọ̀ọ́kọ́ ó ní bí èèyàn ó bá dáhùn gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹjọ́ sílẹ̀. Full disclosure. ẹjọ́ sílẹ̀ lábẹ́ òfin ó ní àwọn ìgbésẹ̀ tó yẹ kó nítọ̀hún ó tọ̀ nítorí wípé ìtọ̀sẹ̀ ń ló lọ́yọ̀ọ́ ó ní ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ èyí tó bá ń bẹ ní ìpínlẹ̀ àti nílùú Àbújá àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ láti kéde orú ìfẹ́ ìgbésẹ̀ ti Sharia yìí wọ́n ní ilé ẹjọ́ Sharia náà àwọn rí gẹ́gẹ́ bí ìlànà àti ìgbésẹ̀ lójúnà láti lè dá rògbòdìyàn ẹ̀sìn sílẹ̀ ní ìlú ni wọ́n ní nípa ìdí èyí àwọn rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Ògùn láti jìnnà sí àwọn ènìyàn èyí tó fẹ́ dá ilé ẹjọ́ Sharia yìí sílẹ̀ wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ bá bá rí ẹnikẹ́ni yòówù èyí tó ń ṣe àtìlẹ́yìn fún àwọn ènìyàn náà ni wọn yóò fi kélé òfin gbé wọ́n ní ọ̀rọ̀ ilé ẹjọ́ Sharia yìí àwọn ti rí gẹ́gẹ́ bí wípé àwọn jàǹdùkú ènìyàn kan ló ń bẹ lẹ́yìn àwọn èèyàn tí wọ́n ń kéde kíkọ́ ilé ẹjọ́ Sharia sí ìpínlẹ̀ Ògùn àti àwọn ìpínlẹ̀ tó ń bẹ lápá gúúsù ìwọ̀ oòrùn bí ìpínlẹ̀ Ọ̀ṣun Èkìtì ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Oǹdó ìpínlẹ̀ Èkó tó fi mọ́ ìpínlẹ̀ Ògùn tí ní òun fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ àlàáfíà eléyìí tó lọ́rìn ní ìpínlẹ̀ Ògùn látọ̀dọ̀ àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn kí wọ́n lè gba àlàáfíà láàyè rògbòdìyàn ìjà ẹ̀sìn kó má ṣe ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí gómìnà Dapo Abiodun ti fọ̀rọ̀ náà léde lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí. ọwọ́ ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ àwọn ènìyàn kan
eléyìí tí wọ́n fura sí wípé ajínigbé ni wọ́n o èyí tí wọ́n kọjú ìbọn síra wọn tọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó ju tiwọn lọ gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ wọ́n ní àwọn ajínigbé ọ̀hún èyí tó ń lọ bí 5 ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti rán lọ sí ọ̀run àrèmábọ̀ báyìí lójú ogun ìbọn kọjú sí mi ta sí ọ padà èyí tó wáyé lójú òpópónà márosẹ̀ ìlú Ṣàgámù sí Ìjẹ̀bú Òde lọ́sẹ̀ èyí tí adùntán yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún tó ti jáde látẹnu alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CSP Ọmọlọ́lá Òdútọ́lá sọ di mímọ̀ fún àwọn oníròyìn ní wípé lọ́jọ́ sátidé tí ṣọjọ́ 25 nínú Imagine making rẹ̀ ní nǹkan bí aago 7 ìrọ̀lẹ́ ní ìpele mọ́lemọ́ kan ló ń wọrí aago ọlọ́pàá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rán ojú ìbọn kẹ̀kẹ̀ù sọ́dọ̀ ibi tí àwọn ọlọ́pàá wà èyí tí àwọn ọlọ́pàá náà táwọn náà dàbí ọgbọ́n tí wọ́n ta ìbọn ọ̀hún padà wọ́n ló kéré tán 5 nínú àwọn ajínigbé náà ní ìbọn àwọn ọlọ́pàá ló rán lọ sí ọ̀run àrèmábọ̀ ní ìgbà tí àwọn ọlọ́pàá ọ̀hún tí wọ́n rí àwọn ìbọn AK-47 èyí tí wọ́n rí kó bákan náà àti àwọn ọta ìbọn èyí tó lékenkà pẹ̀lú owó kan èyí tó lọ bí mílíọ̀nù 5.2 náírà 5.2 million pẹ̀lú ẹ̀rọ alágbèéká 3 èyí tí àwọn ọlọ́pàá rí kó ní àkàkà ibi tí àwọn oníṣẹ́ ibi ọ̀hún tí wọ́n fi ara sùkò sí èyí tí ìbọn àwọn ọlọ́pàá jù tí wọ́n lọ tí wọ́n sì kó òkú àwọn márààrún tí wọ́n kó wá sí ọgbà ọlọ́pàá láti lọ rèé sí wọn sínú kòtò. Ọmọlọ́lá Òdútọ́lá èyí tó wá ṣe ìkìlọ̀ wípé káwọn oníṣẹ́ ibi yìí kí wọ́n so àgbéjẹ́mọ́wọ́ bí bẹ́ẹ̀ kọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn kò ní fi ọwọ́ yẹgẹrẹ mú àwọn tó bá jẹ́ oníṣẹ́ ibi. Ó ní 5 eléyìí tí wọ́n lọ sí ọ̀run nínú àwọn ajínigbé ọ̀hún gbogbo wọn pátá eléyìí tí wọ́n ti pa nínú wọn ló ti wà níbi tí wọ́n ti kó wọn dà sí láti sin wọn. ṣé ń bá lọ àwọn náà ganu sí tó ń dẹ̀ tó ń lérí tó ń bẹ̀bẹ̀ àwọn náà ló sì máa padà wá ganu sí lọ́dọ̀ ọmọ Yorùbá wọ́n dẹ̀ ti ganu sí tó ń lọ ganu sí lọ́dọ̀ wá sí Àyìndé òun náà ṣe bá bùkù bọ̀ ń bẹ̀ àwọn náà tún wá ganu sí ọ̀rọ̀ Sharia báyìí sìn kó tó di wípé àbùkù náà tún wá ń dé báyìí náà torí very soon wọ́n máa ganu sí lórí títì tó máa jẹ́ wípé ẹlòmíì wọ́n máa dé bandage mọ́ lórí padà sínú ilé ni. èyí tí brother wa sọ yìí àwọn tó ń dìde àwọn ọmọ ọkọ Yorùbá tó ń dìde wọ́n ti pọ̀ jaburata ní left and right sórí orí Twitter la fẹ́ sọ ni sórí Instagram ni sórí TikTok ni sórí YouTube ni sórí Facebook ni ṣé ládùúgbò gan ni àní nǹkan tẹ̀mí mọ̀ ẹ̀yin ò mọ̀ nǹkan tẹ̀yin mọ̀ èmi náà ò mọ̀ wọn ò lè jẹ́ lọ. mo sọ fún yín pé nǹkan tí ọ̀rọ̀ struggle wa ọ̀rọ̀ Yorùbá nation ọmọ tó bí ó ti pọ̀ jù ó bí ọmọ olóríire ó bí ọmọ alálùbáríkà ó bí ọmọ àrídùnnú lọ́tùn lósì ni ẹ̀yin náà ẹ wo bọ́n ṣe ń gbé ọ̀rọ̀ àṣà àti ṣe Yorùbá bọ́n ṣe ń gbé lárugẹ bóníkálukú ṣe ń ronú wọ́n sì ń láti padà lọ jẹ́ lọ́mọ ìran ẹni tó jẹ́ gangan. àwọn èèyàn ti ń jí ọ̀rọ̀ struggle ọ̀rọ̀ Yorùbá ni ó jí wa sáyé ó la ọpọlọ wa ó jẹ́ ká ríran a mọ̀ wípé a máa débẹ̀ àkókò ní ò tí tó bọ̀ ìgbà wo ló máa jẹ́ àmọ́ àkókò wo ni àmọ́ gbọ́ kí la mọ̀ a mọ̀ wípé ó ti di dandan. now ẹ jẹ́ ká sáré lọ gbọ́ ti brother wa yìí kó tó di wípé ká wá gbọ́ nǹkan sí Donald Trump náà tó sọ lórí àwọn ganusi tó ń gbé Sharia tó ń pa àwọn ènìyàn káàkiri nǹkan tó sọ níbi ọ̀sẹ̀ kan tó ṣẹlẹ̀ dé rẹ̀ yìí náà òun náà dá sí. Bàkó tó di pé àlọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan tí brother wa yìí náà tó fi ránṣẹ́ sí ọba àwọn Sùlúbà Gàmbàrí tó láyà tó kọ lẹ́tà sí wa ń bí wípé ká wẹ́kọ̀mù Sharia. ara ló máa san gbogbo wọn ara máa san gbogbo wọn tó gbogbo bá ń jẹ tọ́lọ́run. ìgbà tí àwa ò sọ nǹkan tẹ̀yin máa ṣe fún yín nínú abúlé yín nínú oko tẹ́ ti wá nínú igbó tẹ́ ti wá ẹ̀yin lè tún máa wá sọ fún wa àṣírí yín ló ń tú gbogbo àwọn nǹkan tó ti ṣe lábẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn nǹkan kan ló ń tì wọ́n tó fi ń sọ jáde tó fi wá ń jẹ́ wípé
ó tètè ń ṣí làákàyè tiwa náà àti wípé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ibi ti ṣe báyìí pàpàpàpàpàpàpà wọ́n kàn ń ṣe lọ ni pàpàpàpàpà tó ń ṣẹ́jú ni màá gbé àwọn kan wá gan náà màá tún gbé tààfà kan náà wá màá tún gbé ti pásítọ̀ gan wá àwọn youth ẹ̀dẹ̀ mọ́ ipá yìí tá a wà yìí kò sọ̀rọ̀ wípé mọ́mí wọ́n máa bèèrè lọ́wọ́ mọ́mí nísìnyí pé mọ́mí kí lẹ sọ kí lẹ mean wá ìtẹ́ni kì í ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí èmi náà wò náà kí ni reason tẹ́ fi rán mi lọ sí school ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ayé tá a wà sí i ni ṣé gbọ́ tàbẹ́ gbọ́ mo rò pé ẹ ti gbọ́ náà ẹ jẹ́ asáré gbọ́n nǹkan tí brọ́dà wà ìwé ìtẹ̀jíṣẹ́ náà tó fi ránṣẹ́ padà fún un kò ń ṣàwà nìkan náà là ń sọ ó yá let's go there. Sultan of Sokoto, Muhammadu Saad Abubakar. Now suddenly you come out to advise us in Southwest. Thank you, Mr. Advisor. Where were you when Fulani herdsmen are committing a lot of atrocity in Southwest, in Igogon, in Ondo, in Oyo, in Ekiti? In Igogon, where were you? You were nowhere to be found, but suddenly now you appear to advise us in Southwest. We should allow Sharia law. It's like you have mental problem. You seek here. Ó dàbí pé orí ẹ ti gbálẹ̀. Tí ó bá ṣe pé o ní àrùn ọpọlọ. Suddenly now you appear to wait, Abubakar Muhammadu Sultan of Sokoto. Are you advising us in Southwest or? Because I don't get you. You were nowhere to be found when Fulani committing a lot of atrocity in Southwest, in Igogon, in Ondo, in Owo, unaliving our people in church, in farm. They are still doing it till today. They are still doing it in today. Where were you? You were nowhere to be found. Preparing your tea, walking dead, like it's normal thing to you. What your Fulani family are doing, saying Islam, jihad, Islam, you utter nonsense. Your dirty gutter mouth, you come out and come with gege, be right in Southwest, live and let Muslim live, Sharia law must. Are you so Yahweh no? So she ain't share. Like it, you don't find any God in here, you don't find God. Whoa, boy. Sultan of Sokoto, you are nothing but just dickhead. You are nothing to us. We don't know you. You are nothing to us in Southwest. Nobody recognizes you. We don't even know you. It is this area law that people say, Abubakar. Who is Abubakar? There's someone useless Muhammadu Saad from Sokoto. Are you mad or something? So Yahweh, nobody recognizes you. So you want to turn our people to Alimanjeri as your people are. You want to turn us to Alimanjeri like your people in the north. After you give your people short sleeve and long sleeve, Middle East, you cut all your people hand. In the name of Sharia, in the name of Allah, in the name of Muhammad, after they came to Southwest, be begging. Bambia life Bambia life Bambia Sharia give Allah, Bambia Sharia give Allah, Bambia Allah, Bambia Allah. So you want our Yoruba people to turn to disable. You want to disable our Yoruba people, so they will now go to Ghana, Togo, Ivory Coast, Benin, Sierra Leone, them to go and be singing. Bambia Allah, Bambia Allah, Allah. 65% of its population is under the age of 30. Like all young men and women, they seek great futures to build, great national projects to join, and a place for their families to call home. But this untapped potential, this tremendous cause of optimism, is held at bay by bloodshed and terror. There can be no coexistence with this violence. There can be no tolerating it, no accepting it, no excusing it, and no ignoring it. Every time a terrorist murders an innocent person and falsely invokes the name of God, it should be an insult to every person of faith. Terrorists do not worship God, they worship death. If we do not act against this organized terror, then we know what will happen and what will be
the end result. Terrorism's devastation of life will continue to spread. Peaceful societies will become engulfed by violence, and the futures of many generations will be sadly squandered. If we do not stand in uniform condemnation of this killing, then not only will we be judged by our people, not only will we be judged by history, but we will be judged by God. This is not a battle between different faiths, different sects, or different civilizations. This is a battle between barbaric criminals who seek to obliterate human life and decent people, all in the name of religion. People that want to protect life and want to protect their religion. This is a battle between good and evil. When we see the scenes of destruction in the wake of terror, we see no signs that those murdered were Jewish or Christian, Shia or Sunni. When we look upon the strains of innocent blood soaked into the ancient ground, we cannot see the faith or sect or tribe of the victims. We see only that they were children of God whose deaths are an insult to all that is holy. But we can only overcome this evil if the forces of good are united and strong, and if everyone in this room does their fair share and fulfills their part of the burden. Terrorism has spread all across the world, but the path to peace begins right here, on this ancient soil, in this sacred land. America is prepared to stand with you in pursuit of shared interests and common security. But the nations of the Middle East cannot wait for American power to crush this enemy for them. The nations of the Middle East will have to decide what kind of future they want for themselves, for their country, and frankly, for their families and for their children. It's a choice between two futures, and it is a choice America cannot make for you. A better future is only possible if your nations drive out the terrorists and drive out the extremists. Drive them out. Drive them out of your places of worship. Drive them out of your communities. Drive them out of your holy land. And drive them out of this earth. Ó ní kẹ́ lé wọn pa. Ó ní ẹ lé wọn pa kẹ́sẹ̀ wọn kó má balẹ̀. Ṣẹ́yìn náà gbọ́, ó ní ẹ lé wọn wọgbó, ẹ lé wọn wọnú ìgbẹ́, ẹ mú wọn kábákábá, ẹ ṣe wọn bọ́ṣẹ́ ṣe ń ṣe ojú. Gbogbo àwọn tán fẹ́ kẹ́ ẹ nísinmi nínú ilẹ̀ yín. Gbogbo àwọn tán ò jẹ́ kí atẹ́gùn àlàáfíà kó fẹ́ sí yín, ó ní kẹ́ lé wọn pa. Donald Trump ní kẹ́ lé wọn pa, ẹ lé wọn pa. Yes. Governor Ogun State, gbogbo àwọn governor tó kù. Ọmọ governor tó kù ní kọ́kọ́ o, àwọn aráàlú fúnrara wa. Ẹ gbọ́ nǹkan tí brother wa tí mo play fídíò yẹn kí n tó play ti Donald Trump. Ṣé gbọ́ nǹkan tó sọ? Kò ń ṣe governor nìkan o. Àwọn ọmọ olúbàṣe nígbà náà nílé yìí. Tá máa gbóhùn sókè, mo rò pé bí 3 weeks ago ni mo sọ nínú program yẹn wípé ọ̀rọ̀ ẹ̀kan kọ́ ní nǹkan yìí. Bọ̀ a dúpẹ́ lọ́wọ́ àwọn brother wa kan tó jẹ́ wípé tọ̀sán tòru àwọn èèyàn dẹ̀ ń gbọ́ wọn. Mo ní màá gbé fídíò kan wá, ẹ má jẹ́ kí n gbàgbé. Ẹ jẹ́ n sáré gbé fídíò méjì yẹn wá. Kẹ́ lè mọ̀ wípé àwọn tí wọ́n á ní kí n máa gbá àwọn fídíò yẹn wá, ilẹ̀ á kún ilẹ̀. In short, ojoojúmọ́ ni mo fi Ọlọ́run búra. Bí mo ń ṣe program lójoojúmọ́ yìí, mo lè máa gbé different one wá ní ojoojúmọ́ tí kan ò ní jọ kan. Ní different àwọn èèyàn tó ń bọ̀ tàbá. Ẹ wá gbọ́ nǹkan tí àwọn brother méjì yìí sọ. Tẹ bá fẹ́ kí n máa gbé wá different one ni o. Kò yé yín, kẹ́ máa gbọ́rọ̀ ẹ̀ náà. Ẹ fi sínú comment section.
wípé máa gbé wá Dr. Sabi máa gbérú fídíò yìí máa fi máa kún fún wa máa fi máa kún bí òjò ní 1 minute ní tí máa gbé wá ẹ fi sínú comment section máa lọ wo comment section tó bá pọ̀ dáadáa máa gbé ẹ lè mọ̀ wípé ọpọlọ àwọn èèyàn kò rí bí 100 years ago kò yẹ yín sìn àwọn èèyàn ti ń think a little bit normal dáàdì sọ pé yẹn àti ń flush ẹ mọ́mì sọ pé because mọ́mì gan lè ṣe mistake dáàdì lè ṣe mistake a lè correct mọ́mì a dẹ̀ lè correct dáàdì yes ìwé tá a mọ̀ ń sìn kọ́ làwọn dáàdì àti mọ́mì mọ̀ ń gbà yẹn ilé ayé ìsìn kọ́ nìyẹn yeah òun ló jẹ́ kó dojúrò òyìnbó náà wọ wọ́n ṣàǹtì irú ẹ̀ wọ́n ti gbára wọn kúrò léèyàn ń sọ̀rọ̀ wípé bóyá kinní kan wake up la ojú ẹ̀rọ orí ẹ̀ now ẹ jẹ́ ká sáré lọ jẹ́ sáré lọ gbé wá. ọmọ nàìjíríà ìkìlọ̀ pàtàkì rèé o fún gbogbo ẹ̀yin àfa pàátá mi ń fẹ́ mọ bó ṣe jẹ́ mi ń fẹ́ mọ bó ṣe ní ìmọ̀ tó nínú kùránì yín now tó o bá fẹ́ sí ẹni wàásí kankan nígboro tó o bá mọ̀ pé ọmọ ọkọ ni ẹ́ pé o ka kùránì dáadáa ó dẹ̀ yí ẹ mo fẹ́ kó máa tẹ whatsapp number ẹ síwájú ètò ẹ torí mo ní question tí mo fẹ́ béèrè tọ́lọ́mù bá fẹ́ kó padà sí oko yín tọ́lá ọmọ nàìjíríà kan ṣe kínni wọ́n ti mú bẹ́rù lọ́wọ́ gbogbo àáfàá tó bá ti níjàkulẹ̀ lọ́jọ́ tí n bá tún gbọ́ pópẹ́rẹ́ rẹ̀ ní àáfàá màá ní kéṣù bá mi gbá etí rẹ̀ kò tún gbọ́ nǹkan kan mọ́ láyé rẹ̀ torí yẹn fúnra yín ẹ lẹ́mìí dáríjìn èṣù ló wá rán mi sí yín báyìí gbogbo ìwọ́kíwọ́ tó bá ti fẹ́ lọ sí wáàsí tẹ nọ́mbà whatsapp ẹ mo ti mọ̀ pọ̀ mọ́ ọkọ ní ẹnìyẹn question wà tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ tí o gbọ́ ọmọ nàìjíríà tí wọ́n retí rẹ̀ tó bá wá kọ̀ tó o sí tá a bá tún fapá àfẹlùmọ̀ a máa pè ẹ́ sórí gbogbo àgbáyé gbogbo èèyàn ni ó mọ bó ṣe gúdù tó ní àfáà ìgbà yẹn láà mọ̀ pé ọpọlọ náà yín ń tún ṣẹlẹ̀ nù yàrá yín ń tún ṣẹlẹ̀ sí ń ta lè fi sọ fún wa pé ànábì sọ pé ìjọ wo ló sọ bẹ́ẹ̀ ẹ ti ní problem. orúkọ wa ni Alfa Sodiq láti nàìjíríà ṣe rí mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ms bàbá àti olówó èkó àti òmìnira àti gbogbo àwọn tó wà ń bẹ̀ àti brọ́dà mi àkànbí ọlọ́ba ṣe rí ojoojúmọ́ làwọn èèyàn kúrò nínú Islam tẹ́ ẹ̀ bá mọ̀ majority ò lè wá bí wá sọ̀rọ̀ èmi tẹ́mi ń bá yín sọ̀rọ̀ yìí àáfàá ni mí ṣe rí gbogbo ọ̀rọ̀ tẹ́ máa ń sọ àwa náà máa ń go through ẹ̀ a rí pé majority ẹ̀ òdodo ni àwọn kan gbọ́dọ̀ máa sọ majority ọ̀rọ̀ ń bí báyìí ni àwa náà ti ojú ti la bèbí ti ṣẹ́jú ṣe rí majority tó wà ń bẹ̀ ibẹ̀ náà ti ń jẹ ni àwọn náà máa gbógun tira wọn ṣe rí àwọn tó kù tí wọ́n fẹ́ kú ń bẹ̀ àwọn náà máa gbógun ti àwọn tó wà ń bẹ̀ ẹ máa wòran wò wọ́n ní tí ìlọ́ba ti yá fónílé onílé àmọ́ ibi tó ń lọ gẹ́ tọ̀rọ̀ mi àwa ìlọlé kéwú kò ń ṣe pé wọ́n pè wá jòkó á lọ school Arabic school ni tí mo dẹ̀ mọ́ lárúbáwá sọ dáadáa bíi pé mo sọ Yorùbá bọ̀ wọ́n ní tó bá tó táìmù ṣuṣu fùrọ̀ àlà get ṣẹ́rí nídìí láti máa sọ pé káwọn èèyàn wá gbọ́ ṣáàpè mi tí mo fi join mo rí ni gbogbo èèyàn dẹ̀ mọ̀ pé gbogbo ohun tẹ́ ń sọ parọ́ mọ́ Muhammadu àti Allah tí n bá fẹ́ sin Ọlọ́run nísìnyí mo nídìí láti máa sọ lárúbáwá irú Ọlọ́run ọba wo nìyẹn irú Allah wo nìyẹn so kò recognize Yorùbá tí n bá ní mo ka Fatia nísìnyí mo ka Bakora or mo ka Suratul Muzambi gbogbo ẹ̀ kì í ṣèdè Yorùbá so tí n bá wá ń sọ Yorùbá Ọlọ́run ò gbọ́ Yorùbá nìyẹn ṣe rí ó kàn já pé àwọn bàbá wa tí wọ́n fi kinní lọ ojú dúdú nígbà náà ṣùgbọ́n lọ́wọ́ ẹ̀ ojú ti la o tíra wà nù lè tèmi bá mú Kùránì wà ń bẹ̀ mo ní hadith mo ní fíkì sunna kò sí tíra tí mi ní
mo ní èyí tó sọ̀rọ̀ nípa irun, mo ní èyí tó sọ̀rọ̀ nípa ikú, mo ní èyí tó sọ̀rọ̀ nípa tawhid, ṣùgbọ́n gbogbo ẹ̀ náà brainwash irọ́ ni. nígbà ìlànà dá ètò dúró sí. So àwa àfáà tá a ti já àwo ò lè máa wá bí ká máa sọ̀rọ̀. ẹ̀yin bàbá ẹ̀gbọ́n àti mo ti kírun nísìnyí yóò ti máa lọ bí oṣù 4. ayé ọpẹ́ yọ. tẹ́lẹ̀mí bàbá mi pé àfáà kí ló dé ẹ̀ kírun ni màá ní Allah ò kí ń ṣe ọlọ́run tèmi o, Elédùmarè ọlọ́run ọba dẹ́dà tí ó pa mí torí ẹ̀ tún jí mi, òun lè mí sìn, èmi ò sin Allah mọ́. Donald Trump tí kí ló dé. gànà sí wípé ẹ̀yin tẹ́ gbẹ́sìn tó bá jẹ́ bọ́n ṣe gbé sórí nìyẹn ní Áfíríkà táfíríkà tiẹ̀ fi tó fi súnmọ́ àwọn òyìnbó kó tiẹ̀ súnmọ́ Morocco mo lọ Morocco báyìí lè sọ wípé Áfíríkà ni Morocco, ẹ lè sọ wípé Áfíríkà òun ni Morocco. Kí ló ṣẹlẹ̀, kí ló dé? Ẹ tún wá ní Sharia fídíò ọmọ kan tí mo ṣó ń bẹ̀ yẹn, kí ni Sharia, kí wọ́n ti fi ṣe, ṣán ti fi ṣe kóòmù fún wa, just ordinary comb wọ́n fi ń ya arun báyìí tán fi ń ṣe báyìí pé kán wá kọ́ síbẹ̀ wípé Sharia òun ló fún wa ní òun ní o, àwọn náà ṣe láti ilẹ̀ náà ṣe ìpínlẹ̀ tó fi dé òkè tó wá gba èèyàn bíi 10,000 ṣiṣẹ́ ń bẹ̀ ju wípé a fẹ́ fi Sharia máa dájọ́ ọkọ àti èyí tó fi Sharia ń dá ní north, kí ni èrè ẹ̀, kí ló fi ṣe fáwọn aráàlú? Tàbí ṣọ́lọ́run tó ń pè ń sùn ni, ọlọ́run tẹ́ ti ń pè láti ọjọ́ yìí tó dẹ̀ ń bàjẹ́ sí because ẹ pé ẹ máa pe ọlọ́run, ẹ máa dúngbò èèyàn lẹ́ ń pe ọlọ́run. Ẹ wò, ẹ má jẹ́ ká wọnú ẹ̀, a ní sùn o, a dẹ̀ ní gbà, kò dẹ̀ ní ṣẹlẹ̀ wéè máa rí nìyẹn. Ó kí wa lẹ́ẹ̀kan sí ipa gbogbo ọjọ́ ṣeré. Ẹ má gbàgbé láti wá wa láìkì ètò wa. Ẹ dẹ̀ má gbàgbé láti fi kọ́mẹ̀ntì sílẹ̀ ojú wo lẹ́yìn náà fi wò lọ́dọ̀ títí yín. God bless you. Ó dìgbà kan náà. Ire o. One love. Bye for. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí ni tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited, a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́, ẹ dán wò. Ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀, àìrìn jìnnà láìra gbúpẹ́ ọ̀kẹ́rẹ́ o. 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. Health is wealth. With care, God is. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.